kò ṣeé ṣe wẹ́rẹ́ ló bá wa ṣe, wẹ́rẹ́ ló bá wa ṣe, wẹ́rẹ́ ló bá wa ṣe ohun tí a rò pé kò ṣeé ṣe, wẹ́rẹ́ ló bá wa ṣe. Ẹ káàbọ̀ sórí ìkànnì Pavilion TV gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. A sì kú oríire ti ìjọba tuntun tó dé sí orílẹ̀-èdè Nàìjíríà yìí. Àdúrà wa ni wípé yóò sàn wá sówó, yóò sàn wá sọ́mọ, àìkú baálẹ̀ ọrọ̀, gbogbo wa a ó rí tiwa ṣe o lábẹ́ ìjọba tuntun yìí. Tijó tayọ̀ tọ̀yàyà tẹ̀rín àti orin oríṣiríṣi ó kún ẹnu àwọn ènìyàn lónìí níbi tí wọ́n ti ṣe ìbúra fún ààrẹ tuntun orílẹ̀-èdè Nàìjíríà, Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Nínú ọ̀rọ̀ rẹ̀ nígbà tó ń kọwọ́ bọ ìwé, ó sọ wípé òun ṣetán láti tẹ̀lé òfin àti ìlànà orílẹ̀-èdè Nàìjíríà, wípé òun ò sì ní lo agbára tòun lásán láti máa ṣe ìdájọ́. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó kọwọ́ bọ ìwé gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Kódà gbogbo àwọn mọ̀lẹ́bí tẹbítọ̀rẹ́ àti ààrẹ àná Muhammadu Buhari àti aya rẹ̀ ni wọ́n dúró tì í gbágbágbà nígbà tí ó ń kọwọ́ bọ ìwé gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Èyí wá fi gbogbo ọmọ Nàìjíríà lọ́kàn balẹ̀ gẹ́gẹ́ bí àkòrí tí wọ́n yàn láàyò lónìí wípé àlàáfíà, ìfẹ́ àti ìrètí ńlá ó wà fún gbogbo ọmọ Nàìjíríà. Inú gbogbo ènìyàn dùn, bẹ́ẹ̀ ni wọ́n ń kọrin mẹ́sàn-án mẹ́wàá tí wọ́n sì ń yọ ayọ̀ tí wọ́n ní wẹ́rẹ́ òun lọ́lọ́run bá wa ṣe. Àwọn ènìyàn wá ń retí àwọn tí ààrẹ tuntun Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu yóò fi sí àwọn ipò kan. Bóyá eléyìí náà lè ṣeé ṣe ní òní. Omi tuntun ti rú, ẹja tuntun sì ti wọnú rẹ̀ báyìí ní orílẹ̀-èdè Nàìjíríà. Àdúrà tiwa ni wípé ìgbà àti àsìkò ìjọba tuntun yìí yóò sàn wá sówó, yóò sàn wá sọ́mọ. A ó rí tiwa ṣe o láṣẹ Ìdùmarè. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ má gbàgbé láti fi èrò tiyín ránṣẹ́ lórí comment section. Ẹ ṣé tẹ̀ ń wò wá ní gbogbo ìgbà. Ẹ subscribe sórí ìkànnì yìí Pavilion TV fún àwọn ìròyìn àsìkò àti kàyéfì. Ẹ ṣé tẹ̀ ń wò wá.